tuurutu lọ́wọ́ gbajúgbajà òṣèré tíátà tí ó pè ní ọ̀gá ẹ̀ o ìyẹn Kúnlé ọmọ Afọ́dúnrìn ẹni tí àwọn tó mọ̀ sí Kúnlé Afọ́ọ̀dù obìnrin tíátà tí ẹ̀ ń wò yìí Mọ́tilọ́lá Akínlàmí ni ó ń jẹ́ o fídíò tí ẹ̀ ń wò yìí náà ni ó ṣe níṣe ni ó gbé ìyáálé ìjàtò sórí ìkànnì Instagram ẹ̀ lánàá ọjọ́ ajé Monday ìbò sí Kúnlé Afọ́ọ̀dù ni ó sì mú bọ́ọ̀lù ibi tó ti là á mọ́lẹ̀ wípé àjọṣepọ̀ tí kò sí láàrin òun àti ọkùnrin tíátà yìí mọ́ láti bí ọdún díẹ̀ sẹ́yìn níṣe ni Kúnlé Afọ́ọ̀dù fẹ́ ba òun láyé jẹ́ o ọkùnrin tíátà yìí ti sọ ara ẹ̀ di òkúta ìdènà ńlá bẹ́ẹ̀ ló ti fẹ́ mú ayé sùn òun pátápátá nítorí ẹni tí ó bá sọ pé kí wọ́n má ṣe pè sí iṣẹ́ mọ́ títọ́ wọn sì ń sa gbogbo agbára tó ní láti fi dínà àtijọ́ àti mú èèyàn bẹ́ẹ̀ ni fẹ́ gba ẹ̀mí lẹ́nu ẹni ni o obìnrin ẹwà yìí tẹ̀síwájú pé láti bí ọdún karùn-ún rèé tí àwọn ti wà lẹ́nu ẹ̀ o àti pé gbogbo iṣẹ́ tí ó yẹ kí wọ́n pè òun sí làwọn ẹ̀ máa ń yí òun padà tí wọn kò ní pè òun mọ́ ní kété tí ọwọ́ bá ti kan ọwọ́ òun tó sì máa ń sọ náà ni pé àwọn kò fẹ́ rí wàhálà Afọ́ọ̀dù àti pé ọkùnrin tíátà náà kì í sọ pé wọn gbọ́dọ̀ pé òun sí iṣẹ́ tí òun bá ti máa wà ní irú oko eré bẹ́ẹ̀ tàbí tí òun yóò darí Mọ́tilọ́lá Akínlàmí sọ pé bí kinní ọ̀hún ti ṣe wà nìyẹn o láti kọ́ bí ọdún karùn-ún sẹ́yìn àti pé ọ̀rẹ́ tí wàá sùn òun kò sì lè pa á mọ́ra mọ́ fún ìdí èyí kí àwọn abiyamọ ayé ó gbà òun o lọ́wọ́ jọ̀gọ̀dẹ̀ tí ọkùnrin òṣèré tíátà yìí ń fi ojúmọ́ ayé kó òun sí àti àwọn abiyamọ ayé tí Mọ́tilọ́lá ń ké sí bákan náà ni ó ké sí ìyàwó Afọ́ọ̀dù ó ní kí obìnrin náà bá òun bu ọkọ ẹ̀ so òun kò bá a ṣe wọléwọ̀dé mọ́ o kí oníkọ̀ọ́ sì fa nǹkan ẹ̀ mọ́dọ̀ bẹ́ẹ̀ ló fi kún pé òun kò lè gbàgbé bọ̀rọ̀ ohun tí ìyàwó Afọ́ọ̀dù pàpà fojú òun rí látàrí àṣepọ̀ tó wà láàrin òun àti ọkọ ẹ̀ nígbà kan nísìnyí tí òun kò sì fẹ́ bá ṣe iṣẹ́ papọ̀ mọ́ ọkùnrin kò jẹ́ kí òun rí ayé gbé o kí arábìnrin Désọlá ó tètè fa ọkọ ẹ̀ mọ́dọ̀ kí wọ́n má ṣe sọ ọ̀rọ̀ tòun náà níbi tí Mohbad olórin tó ti wá sílé ayé rí ṣùgbọ́n tó ti lọ tẹlifíṣàn Ààrẹ fún àwọn Yorùbá kò ṣàì kàn sí Mọ́tilọ́lá Akínlàmí ìbéèrè ta sì bí gbajúgbajà òṣèré tíátà yìí nípa lílo àṣìṣe ni ohun tí ó mú kébò sí gáì lásìkò yìí àti ohun tó ti pàdánù láti bí ọdún 5 sẹ́yìn tó sọ pé òun ti wà nínú làásìgbò yìí ìdáhùn tí obìnrin tíátà yìí fún wa ni pé ìpè ti pọ̀ jù látìgbà tí òun ṣe fídíò ọ̀hún àti pé òun kò ṣetán o láti sọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ ọ̀hún mọ́ ní ti Kúnlé Afọ́ọ̀dù gbogbo ìgbìyànjú wa láti gbọ́ tẹnu ẹ̀ látàrí àtẹ̀jíṣẹ́ tí a fi ṣọwọ́ sí i níṣe ni ọkùnrin tíátà yìí kàn ń kà á gẹ́gẹ́ bí ìkànnì WhatsApp yìí sọ ṣùgbọ́n tí kò fèsì kankan sí o ṣá o àwọn agbọ̀rọ̀dún ayé lágbọn comment section lórí Instagram tí Mọ́tilọ́lá gbé fídíò yìí sí ni wọ́n ti sọ̀rọ̀ kódà wọ́n sọ dáadáa ní pẹ̀lú òun tó sọ náà ni pé kí Mọ́tilọ́lá ó ti yàgò fáwọn tí wọ́n sọ pé wọn kò pè síṣẹ́ mọ́ kó lọ darapọ̀ mọ́ àwọn tí ó ṣe sinimá lédè òyìnbó nítorí Mọ́tilọ́lá tí àwọn ń wò yìí arẹwà lágbára ni o tó gbéde Gẹ̀ẹ́sì tó sì mèrè ọ̀hún ṣe dáadáa wọ́n ti gba obìnrin yìí níyànjú kó ètè pọ̀ sókè rajà nítorí tó bá sọ pé wọn kò fẹ́yàn nílùú kó ètè kúrò ní Ìlá kó tẹ̀síwájú lọ sílùú Ìlàlà níbi tí ó tún ti lè ṣe dáadáa ju ti àtẹ̀yìnwá lọ. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.